sinimá eléyìí gbẹnu tán o nínú ghetto ni o. Gbogbo wa pátá la ti mọ̀ wípé Yetunde Barnabas gbogbo sinimá tó bá ṣe àwọn sinimá tó máa ń ní kìmí tó máa ń dọ́ṣọ̀ ni. Lótìítọ́ ló jọmọ kékeré ṣùgbọ́n bó ṣe jọmọ kékeré ọpọlọ wà lágbárí ẹ̀. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀yin ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, mo kí yín pé ẹ káàbọ̀. Ẹ kàn rọra bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, nínú ghetto ní sinimá tí àmúwá fún yín lọ́jọ́ tòní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àwọn tó máa ń sábà lò. Yetunde Barnabas gẹ́gẹ́ fúnra ẹ̀ ògbẹ́yìn. Itele the icon, àwọn náà wà nínú sinimá yìí. Kiki Bakare, àwọn náà ń bẹ ńbẹ̀. Ronke Odusanya, wọ́n bẹ ńbẹ̀. Eko, gbogbo wọn pátápátá náà wà nínú sinimá yìí. Bó ṣe wá ń lọ nínú sinimá yìí ni wípé a rí òyìnbó kan tó bá dúdú kan da nǹkan papọ̀, àmọ́ dúdú yìí ṣe bí ẹni ṣe kíni, ó ṣe bí ẹni fẹ́ táwọ́ sóyìnbó yìí tó fi di wípé nǹkan ìdí àìyedè ṣẹlẹ̀ láàrin wọn. Wọ́n fẹ́ pa òyìnbó dànù. Níbi tó òyìnbó ti ń sá káàkiri ìlà ìlò, ibẹ̀ ló ti sá wọlé ọmọbìnrin kan wò. Ọmọbìnrin yìí gbà á, wọ́n sì jọ ń gbé, ó kàǹpọ̀ ẹ̀ sínú ilé. At the long run, wọ́n fall in love pẹ̀lú ara o, wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn. Ló wá di wípé bá ṣe ń kìra wọn mọ́lẹ̀ oyún wọlé o. Bẹ́ẹ̀ ni o, ọmọbìnrin yìí lóyún fún òyìnbó látàrí wípé bá ṣe ń lépa ẹ̀mí ẹ̀ kiri pé kò sáré lọ sí ìlú àwọn, kó fi ó kàn kún èjì, kó ń padà wá mú ìyàwó àti ọmọ wọn o. Ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ, ibi tó sì ń ṣe ó dàbọ̀, ibẹ̀ náà ti fún bọ̀ ò tó ti pa òyìnbó dànù. Arábìnrin yìí bá bímọ tí ò ní bàbá, àbẹ́ẹ̀ rí nǹkan o. Ó bímọ o, ọmọ ò ní bàbá. Látàrí bọ́ ọmọ ò ṣe ní bàbá yìí, o kò pájú, o kò bá mú ọmọ dàgbà o. Ọmọdé Yetunde Barnabas, àbí? Ó wá di kànáńjẹ́gbọ́n, ṣùgbọ́n àṣírí kan bẹ̀ lára ọmọ yìí, ìyẹn Yetunde Barnabas. Ló jẹ́ wípé kò sí nǹkan tó bá fọwọ́ kàn bí nǹkan náà ò dáa dandan ni ó máa dára ni. Àṣírí yìí la rí wípé nígbà tí bàbá ẹ̀ kú tán, ó yọ sí ìyá ẹ̀ lójú oorun o. Ó fọwọ́ mu nǹkan kan bí àrá wọnú ìyá. Bẹ́ẹ̀ ni, ìgbà tí ìyá tún bí ọmọ tán, ó gbé ọmọ dání lọ́jọ́ kan. Nǹkan kan bí agbára bí àrá ó tún wọnú ọmọ bèbè ìgbéraní. Ó fọwọ́ di wípé gbogbo ìgbà àti àsìkò tó bá dojú kọ nǹkan, kò sí bí nǹkan náà ṣe burú tó, yóò ṣẹ́gun ẹ̀ ní. Even kó le jù bẹ́ẹ̀ lọ, yóò ṣẹ́gun ẹ̀ ní. Ó wá di kànáńjẹ́gbọ́n sónílé lọ́rùn, ó di kànáńjẹ́gbọ́n sálejò lọ́rùn. Ó wá délé tó jẹ́ wípé wọ́n àti Itele the icon, àbẹ́tẹ̀ kan ní Itele wà. Barnabas náà wà ní tiẹ̀, àmì yìí máa nífẹ̀ẹ́ ara wọn. Ẹ wo, má jẹ́ sọ́tán. Orí kan ní Yetunde Barnabas náà lẹ ti máa rí sinimá yìí. Ẹ kàn tẹ́ síbẹ̀ nínú ghetto, ó máa gbé wá fún yín. Ẹ wo, ẹ jẹ́ ká jọ digest ẹ̀ nígbà tá à ń wo part 2 ẹ̀ tó ń bọ̀ lọ́nà lọ́wọ́. A lè ń gbé fún nínú sinimá yìí. Kí Barnabas rí sinimá yìí ṣe orí kan. Ẹ̀yin máa wá gbàgbé bá a subscribe, ẹ̀tẹ̀ notification bell, kò ṣe é púpọ̀.